ọmọlá bàtó ọpẹyẹ lọ́wọ́ bá mùsùlù ògòdò ìjà ọmọ àbárọ̀ gbégbá kúlékúlé o ààrẹ tápà mo lè ṣe àwẹ̀ tápà mo lè gbà ìjọba ti bínú tápà mi ò ní sí nílé nbà sí àmì o oníláyé ọjọ́ mi rẹ̀ tó tún lè kàn lọ́dún láyé alihamdulilayi wọ́n máa dúkẹ́ mi láti wá ọdọọdún ní ìsọgbórúwé ọdọọdún lè wá wà sára pápá làbẹ́tù ọgbẹ́yẹ lẹ́bí bẹ́ẹ̀dẹ̀ tù yù mẹ́gà bíi gan long life and prosperity ọmọ àdúgbò kọ́ má lè kánjú kó ń bá sí àwọ̀ ìwọ́n pé bí ológun ẹ̀rọ máa jẹun pé bí ológun ọba torí òní ní 16 of April 2024 yóò àpẹẹrẹ mi o ilẹ̀ àpẹẹrẹ mi o eégún ọ̀nà mi ìyẹn bọ́kà rẹ̀ olùbísí ọmọ ẹranko àgbà o ọ̀tọ̀ọ̀tọ̀ kúkú ní dábà tí ń bẹ̀ o ọ̀tọ̀ ní dábà ọmọ àgbà mùsùlùmí ọ̀tọ̀ ní dábà o tí ń ta kúlíkúlí o èmi máa dábà ọmọ adẹ́gẹ́rẹ́ o ilẹ̀ ọmọ ẹlẹ́gùn kòkòrò tí a gbọ́dọ̀ yóò lábẹ́ ọjọ́ o bá ọ sí àmì o bá mi ṣe tọ́jú àbúrò rẹ̀ Fàrídà o àgúlẹ̀ ìjọ ọmọ rẹ o kọ́lọ́hún má gbà yín lọ́wọ́ láti bá o òyìnbó ní provision tó kalẹ̀ sí dọ́bí ègbì ọjà o ègbì ọjà o ọmọ agbọ́sọ́sọ́ fẹ́yà ló mọ̀ gbẹ́ ìkúlé mọ́ yòdù tó wù ní kalẹ̀ láti bọ̀sùn onínú rẹ o àdùkẹ́ mi o ọmọ ìyá mi wò ṣe náà ìyá ẹlẹ́gùsì ọmọ arápánà jò láti bọ̀sùn o òní dẹnu ẹ̀yìn àbùdí ní ìtòlókù o àbùdí ní wà ní tọ̀sà o àdùkẹ́ ìyá bá òsíà mọ̀mísí Fàrídà lónìí ọjọ́ bí àbágẹ́ òtí èpì o ọ̀pọ̀yà mi ò mà ní dẹni àgbègbè àgbẹ̀láyé òun pẹ̀lú ìrọ̀rùn kádẹ́ni wáyé wọ̀ láwọn máa ń bùdú láyé àtúwájú ẹ̀dá ọmọ mi náà ọmọ àdúkẹ́ kó pẹ́ láyé kó pẹ́ o kó bá wà pẹ́ láyé o.